Kí ló ń rùn báyìí? Àtọkùn lèmi náà wà tí ń gbó rẹ̀. Àtọkùn lèmi náà tí ń gbó rẹ̀. Sísà. Kí ló ń rùn báyìí? Kò yé mi náà láti bí wákàtí kan ló máa ti rùn. Bàbá, wọ́n ní kẹ́ wọlé. Ìṣeré burúkú tí ń bá. Ga o. Kí ni ìgbà? Wí mọ́ bàbá. Láti bí 30 minutes. Kí ló ń rùn yẹn? Èwo lélẹ̀? Kátẹ́ni gbọ́ náà mojú ìmọ̀ ó ti pẹ́ díẹ̀ náà ti lọ. Kí ló wà ń bẹ̀? Kí ni tẹ́ni kí n dájọ́? Náà mo ṣe lọ́tọ̀ọ̀tọ̀ pé kí n mọ́ pa wọ́n pọ̀ sójú kan kó mọ̀ jẹ́ pé ìgbẹ́ nìní. Ìgbẹ́. Mo yanjú sí ìtọ̀ ní mi ò pa wọ́n pọ̀ mọ́ra wọn. Ṣé irú pàtàkì sọ pé kẹ́ mú àníyàn ni? Àdìkẹ́ mú ìgbẹ́ àtìtọ̀ díẹ̀díẹ̀ wà lọ́wọ́ gbé dókìlì eré ìwà bá mi. Mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ sẹ́yìn kan tí mi náà mọ̀ pé mo lè fi sẹ́yìn ni pé olómi ọ̀pọ̀ tó àwọn tó le. Continue. Nǹkan tí mo jẹ lásìkò tí ẹni ń gbé wá ni tó láti bí ọ̀sẹ̀ méjì ni. You must be mad. Baba, ẹ jáde ẹ bọ́ dábàá. Kí ni sàwọn ẹ baba. There is God o. Ká tún wá mọ́ bàbá ẹ̀ mọ́ ká gbé ìbẹ́bọ jẹ́. Mi bí wọn náà ló ní ká ṣe bẹ́ẹ̀. Bàbá ẹ jáde kó ní ọ́fíìsì mi. Àbí ó kéré jù lójú rẹ̀. Kí ló ṣe ẹ báyìí náà? Tó máa jẹ́ pé garawa ọ̀dà ńlá méjì mo gbé wá ṣé ẹnu kọ́ gà ọmọ ọ̀dà. Ẹ jáde. Nọ́ọ̀sì. Ṣé o mọ̀ pé gé méjì ọ̀nà ọba yìí gbẹ́tọ̀ lọ́nà ẹ̀? Bàbá ẹ jáde ẹ bọ́ síbi ẹ bọ́ bẹ́ẹ̀ ìta. Ẹ jáde. Bàbá ẹ tí bàbá ẹ bá lọ tọ́ ẹ pè mí. Kí ni ìṣòro tẹ́ ẹ ní? Ẹ dúró ná ẹ dúró. Kí bọ́ ní kí n tẹ́ gbèrú ni? Ngbà ń bínú ru eléyìí. Àwọn òkú tó kú títì tí wọ́n lò bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tí wọ́n tún bẹ́ sójú títì sóòrùn eléyìí lè tóru àwọn èyí hùn yọrù sí yìí hùn. Ìṣákìú. Ẹ tiẹ̀ wá mọ nǹkan tó dùn méjù ní èyí tí mo ti su tí mo fi bí ọ̀sẹ̀ méjì tí mi tọ́jú tó àti àwọn ẹgbẹ́ ìtẹ́ wa ní kí n máa gbé lọ. Ṣé ẹ mọ̀ pé wàhálà mo ṣe kí n tó ṣe? Ẹ mọ̀ wàá mọrú èèyàn tẹ́ ẹ bá pàdé. Bàbá ó yẹ bọ́tà. Ọ̀tẹ̀ ti dáa. Bàbá màá pe síkírọ́sì fún yín o. Kó o tó pe ẹnìkan ó ríran wò sórí wo mọ̀ mí ni o wọ́n fi kunlé fún yín tẹ́ ẹ bá jẹ́ kórìí mi ó gbóná. Bàbá jáde. Wúdẹ̀ ń bí ẹyẹ pàǹtí ẹ̀wà ẹyẹ kàńdánù rẹ̀ sí gbórúkọ mi ni olóyè márùnsẹ̀ àbí ń wẹ̀ fún ọ. Ẹ̀yin bá wo Ọlọ́run ní fi orí jẹ nìkan kánú yín ẹ̀yin olùsí bára gbàràgbàrà. It is what it is. Wúdẹ̀ ń bí. Ṣé bó ti dànù? Wúdẹ̀ ń bí. Mo lè yí dà síbì gan. Ẹ̀jẹ̀ yìí ń bí ìyá ajára. Èèwò wọn náà ní máa ṣe èémbì ibi orí bí gbogbo lè ṣe tí wọ́n ṣe èéwúlé bí oṣù ti gbàgbé o sì ṣe bí bàtà fún wa lóko. Mo ní bọ́kùnrin bá ti pè ọ́ níbí yìí tí a bá ti pè ọ́ apá ajára o mo sì mí ni o mo sọ̀gá mi ni o ọ́ ní sáà ajára. Sáà. Mo sì ṣèyàwó ọ̀gá náà ló pè ọ́ ní ọ́ dáhùn ajára. Sáà. Ṣé sáà tún ni obìnrin máa. Ajá máa bọ́ sí máa ṣe nu o ọ̀gá mi dá o wàláhì tàláhì ọmọlúwàbí gidi ni wọ́n sì gbádùn àtìyàwó rẹ̀ sọ̀tì gbọ́ ọ̀wá ní máa jájára ní o sọ̀tì gbọ́ òní máa jájára wọn jájára ń gbòòrò sọ̀tì gbọ́ wọ́n máa jẹ́ Fọláṣadé. How many times did they tell you before you know that Nigeria is Fọláṣadé lọ́wọ́. Ẹ kú dókítà. Ẹ sáré wá. Sọmọ náà lélẹ̀. Ó lò ó. Kí lorúkọ ẹ̀? Ajára ọmọ ìyá gógó lorúkọ mi sà. Ìwú ọmọ ní ọ. Ayé fi ọ lórí.